Iruna kí o máa ṣe wà olóko sọ́ọ̀ṣì tuntun. Iruna kí o ẹjọ́ máa lọ ní o. Wèrèwèrè iruna kí o ó ṣe nílé. Iruna kí. ohun rẹ̀ ajúṣe o dídèdè ẹni nagbára Èdùmàrè ẹ̀wẹ̀ so àkídéde wọn nulẹ̀ noko nẹ́yìn odi níbo kúbórí àtẹ̀gùn ètò wé ronlé fẹ́fù náà lè ṣe wọn ràn ẹni broadcasting rẹ̀ ti ń gbọ́ni ní kètèkètè àtúntúndé búṣe ẹni o búrẹ̀ ẹni tẹ̀ ní mi lọ olú odò àyàndé olú olúpẹ̀ okù àwọn ọmọ apẹpẹ lórí ẹ̀gà rà mí lọ o àwọn ọmọ àgbàdo òrùlé nábẹ́ aláìlúwà òjijì fìrí ọba rẹ̀ mìíràn lẹ́kílẹ̀ mítìtì His Royal Majesty ọba Abdulgani adéríbigbé àsùnmọ́ balógun jamade one aláyàndélu tó odò àyàndélu kingdom nígbà ọdúnjọ kí wò sí kesùmẹ̀rẹ̀ kò ké wọn ọdún kan ṣe ọdún ẹ̀rìbì ọdún agẹmọ náìpẹ́ wé ọdún náà yín o ònẹ̀gbọ̀ngbọ̀n ìyẹn ti ọdún 2026 níbẹ̀ rà àti rí ọ̀wọ́n ènìyàn jàǹkànjàǹkàn pẹ́pẹ́yẹ gbọ́mọ́pọ̀n níbẹ̀ rà àti rí dédé ọ̀wọ́n ọba aládé láti ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Oǹdó lóríṣiríṣi kan ti wá bọ́ wọn ṣe ọdún agẹmọwé níbẹ̀ náírà tuntun rí ibà Gani Adams lè ṣe ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ Yorùbá pàápàá òun náà pàpà bọ́ wọn wá gùn wọn bọ́ wọn wá ṣe ọdún ọ̀wọ́n erelu ọ̀wọ́n aláṣẹ dédé ọ̀wọ́n alágẹmọ ní pàtàkì ọ̀wọ́n alágẹmọ láti ìlú Ìmọ̀rọ̀ ọ̀wọ́n ní pàpà wọ́n gbẹ̀yìn o torí ìdàlú ìṣèlú bọ́n ti fi ṣe níbẹ̀ ọ̀tọ̀ ń wà àti fọ àìbọ̀ wọn sí níbẹ̀ ra ìbọ̀ wọn dá sí. lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kán lọ sí ọ̀dọ̀ ọba ẹni aláìlúwà rẹ̀ ṣe òjijì fìrí wọn ọba balẹ̀ dédé irun ìyẹn kábíyèsí ọba aláyọ̀délú tó da àyọ̀délú kagbọ́rọ̀ náà irun kábíyèsí bọ́n ti fi ṣọdún dédé wọn àìtò rán mi ṣe níbẹ̀ dédédédé ìjọ rán fún mi ṣọdún pàtàkì ọdún wèé àtọwọn rẹ̀ kù lóríṣiríṣi ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà tẹ̀ràn aláìlúwà ọ̀rọ̀ wọn rèé. Orúkọ tèmi ni His Royal Majesty ọba Abelda Asumogani adéríbigbé FNIOB Yamade 1 the paramount ruler of Odo Andiri Kingdom ní Kòsí Ìjẹ̀n Ẹ̀pẹ́ Lagos State. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ mọ́ ilẹ̀ ọdún jẹ́ ìwòsàn ìṣòro ọdún lójú ayọ̀ kábẹ́ẹ̀sì ọdún rẹ̀ tó bá ń wà sẹ́ni bíi fana tó ní mẹ́gbàá rẹ̀ ń ṣe. Ṣé òní nígbàrà máa ń ṣe àwọn ọba ni máa ń fọ kí wọ́n bá ti bọ̀ ọ̀bù ìgbà yẹn wọ́n máa ń dọ̀jọ́ bá ṣe mú ọ̀fọ̀ wọn ti bọ̀ bù àwọn ẹgbẹ́ àtètè wọn máa jáde lọ́nà Ìjẹ̀bú-Òde wọn jìgbò wọn máa jáde àbọ̀fọ̀ ti bọ̀ ọ̀bù nìyẹn ìyẹn dẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú ìbẹ̀rẹ̀ láti bíi February to April time tí ó máa ń ṣẹlẹ̀ nìyẹn tó bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn àwa wo ọjọ́ ta rí pé ó máa wà ókè fún wa la máa lè ṣe tí àwọn ọmọ wa máa lè attend tó àwa fix ọjọ́ tó bá yẹ máa ń ṣe nìyẹn. Ọ̀rọ̀ rẹ̀ ń sọ̀rọ̀ ìdílé kàbíyèsí ẹ̀jẹ̀ káwọn mẹ́rin dárúkọ fún ọmọ wa tọ àwọn ìlú àti ètò ìdílé àti àti ìfọ̀ ìjọ ìfọ̀ àti ìdílé ẹ̀rọ máa sọ̀rọ̀ lọ́dún ìdájọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ dédédé. Àìtò pọ́ra máa ń ṣe àkọ́kọ́ ká bá ti jókòó ká bá ti dọjọ́ ra máa ṣe ọdún kò bá dìbì jọjímọ̀ ra máa yàn fọ̀n àálù ẹ̀dù sí àbọ̀ òṣì àbọ̀ fèlèfà jáyọ̀ máa pẹ̀pẹ̀ lójú ẹ̀gà wọn adẹ́dìjọ́ kejì wọn amúguná láti lédì wọn amú jáde wá wọn aṣoṣo yòó àjẹyò wọn pàdé ń tàgà láti bẹ wọn obìnrin wọn mú dédé ògúná yẹn wọn máa mú káàkiri dídọ́ wọn ju oríṣẹ́ yẹn máa lọ títí wọn máa fọlá dé odò ẹtù rẹ̀ ọmọ gómìnà tuwọ́rọ̀ wọn adẹ́ tuwọ́rọ̀ wọn adúró kán rẹ́rọ̀ kán pé nẹ̀rọ̀ ògùn wọn bá ti rógùn wọn máa bọ̀ nílé wọn máa kọ́ ewé wọ́rọ̀ dé gbàgbà tẹ olórí odúgbò eré ìwò tí wọ́n máa fi wọ̀ ògùn wọn adọ́wọ̀ ìrọ̀lẹ́ àgẹ̀mágbàwọ̀rọ̀ àṣàdùà wọn bá díjọ kẹjú ogúnrà ṣe yẹn ẹ̀dùkà ṣẹ́wà mọ̀jú wọn adé Sunday rẹ̀ òwúrọ̀ máa ń ra ṣe nínú náà àgẹ̀mọ̀ àjò wọn dánilárayá wọn ni á jẹ wọn mú wọn àti díjọ kẹjọ yẹn a máa pàbìlì a máa lọ gbẹ náà a
àmọ́ la bọ́ ṣe gé àmọ́ àṣírí dáwọn àìkò ẹ̀ẹ́dùkú má ti jáde àjẹmọ́ má jóná àgbàrá náà òkú parí ní ọjọ́ tó lọ́jọ́ ìgbà. Kábíyèsí lẹ́yìn sọ̀rọ̀ ìdíje tẹ́lẹ̀ káwọ́ ọdún wẹ̀rì yóò gba ìgbèrè ní pàtàkì rẹ̀. Pàtàkì ẹnì kan káàbá ṣe àwọn ọrùn mèremère máa ń wọ̀lú akẹ́dẹ̀ fún gbárùn bí kúrò lù àwọn ẹ̀sìpírìtì èdè ń lù wọn àfọ̀mùgbà kúrò lù àṣàdúrà ọmọdé àṣàdúrà àgbà àṣàdúrà ọkùnrin àṣàdúrà obìnrin àṣàdúrà olùlé àṣàdúrà àlejò àṣàdúrà Nàìjíríà àṣàdúrà Lagos State àṣàdúrà local government àṣẹṣe rẹ̀ tó kábàá dẹ̀ ti ṣe àràmà tẹ̀ ní àwọn aboyàn máa bí wẹ́rẹ́ àwọn àgbọ̀nrín ìgbọ̀n ọ̀yàn máa tọ́ àlàbùsùn ẹ̀bùn ṣàfùn ṣètò káfùn ṣàdúrà. bẹ́ẹ̀ ti ṣe ètùtù Ayọ̀délú dédé àgbègbè rẹ̀ ìrí kọ́márìtì. Kọ́márìtì rí eré ìdòlò ike káàtì ṣọdún àmọ́fọ́ eré ńlá tó ń bọ̀ àti mìíràpẹrẹ omákẹ́dé náà ìpẹ́ nàgbà ẹ̀rídùn ọ̀gbọ̀n yìí máa jẹ́rẹ̀ dídán wọn eré náà àdúgbò nẹ́kẹ̀ wọn náà ń jà fani rẹ̀ tó dídán wọn ńlá ńlá rẹ̀ ń wọ̀ odò òmùdọ́dọ̀ wọn náà èmùdọ́dọ̀ wọn tààrà náà ní òmùdọ́dọ̀ wọn náà ń gbé ṣáàjọ ń kó mọ́lùbọ̀ akẹ́dẹ̀ ju ṣe ibẹ̀ àṣẹ o. Kábíyèsí ìwé dúró ti ṣẹ̀ṣẹ̀ ayé ti dájọ́ ọ̀nà ìní ìwé kágbákò náà rẹ̀ òde kò má dẹ̀sí ẹ̀rọ fọlùkọ́ lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ọlọ́run lẹ́yìn máa jẹ́ káà rúbí àmà fà ń gbá kù ẹni ọmọ ẹ̀bá gbàgbé orísun rẹ̀ ṣòṣò àpòyàkọ́ àwákẹ́ máa ju ìyànà agbára tọ́lọ́run rún àbọ̀náyé òun rà máa ṣe ọlọ́wọ́ kó rún àbọ̀náyé oríkẹ́jẹ ká máa ṣe o abẹ́ ìbọn ìsọ̀rẹ̀ rún àbọ̀náyé yẹn á nìjẹ́ kó bọ̀jẹ́ ébọ̀jẹ́ náà yé olúgbọ́n ébọ̀jẹ́ náà yé rẹ̀sà ìkẹ́ni bọ̀jẹ́ náà tẹ̀tẹ̀ ni tá a máa túbọ̀ máa gbárùkù tí ẹ̀rín rí dédé ọmọ ẹni ẹ̀rí dédé tó túbọ̀ ń dójú wa lọ èébè ń ṣe bọ́ ní bọ́ọ̀dún kẹrìndínlógún rè ṣùgbọ́n náà àti gbé nárugẹ tí di carnival ẹ̀bùn tí wọ́n máa dùn máa lọ rẹ̀ ṣáàfún ṣàdúrà ní wọ́n ṣe fọ́ ṣáà là ń pọ̀ ní ọ̀nbẹ̀ akẹ́ṣẹ́ aburú ń bẹ̀ wọ́n jẹ́ dédé ní ọ̀n darapọ̀ wọ́n rí kanopi lọ kọrin wọn ni wọ́n láti kú láti Ìbàdàn wọ́n rí wọn láti lu ìbò ìnẹ̀pà rẹ̀ ṣẹṣẹ́ lágbà àbí ká máa sọ fún wọn fọ àwọn olùgbàgbọ́ kọ́ fọ wọn fọ Jésù olùgbàlà àbẹ́wà àwọn olùmọ̀lẹ́kẹ̀ wọn yẹ́ àlà àbẹ́wà àwọn bá níwápa náà ẹ̀yà àlà àwọn náà ń ṣe torí wọn ra gbà á lè jẹ́ kó bọ̀jẹ́ kẹ́ni bọ̀jẹ́. Àṣẹ o. Àlà ìlú àbẹ́ ti ń sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ ká wò ìṣẹ̀ṣe ẹ̀mẹ̀ gẹ́gẹ́ bí ọba oníṣẹ̀ṣe adé ìṣẹ̀ṣe rẹ̀ abẹ́sì jáde sọ lórí ìṣẹ̀ṣe ọwọ́n bá kò tí wọ́n fọ ẹ̀sìn rẹ̀ jẹ́ ìṣẹ̀ṣe kọ̀ǹtẹ́yìn ìṣẹ̀ṣe jáde sọ wọn. Orú wọn ẹ̀rù wọn ta ṣe lù wọn nítorí bọ́ kiri ilé pọ̀ jù nú wọn kàn ń ja wọn bá inú ilé ẹ̀múràn ń ṣe níbẹ̀ kẹ́ lọ ibẹ̀ iná máa jọba yẹn kí kan láàfọ kí pásítọ̀ wà ṣe àmì òru lọ́hùn lówó kí kan fọ kí lè mọ̀mọ́ àkíkúrà lè ràn wọn lówó àbíkan wé láwà ní wọn ìṣẹ̀ṣe náà wọ́n fi ṣe dídí náà wọ́n fi ṣàìtò wọ́n fi ṣèpèbí wọ́n fi ṣe dídí náà wọ́n dẹ̀bàdé bẹ́ẹ̀ tán fẹ́ ṣe ní àwọn rẹ̀ bá ń ṣe kíkan lajà wọn náà o ìṣẹ̀ṣe ra gbà òun àbọ̀ ìyẹn ká ṣe o torí dédé ẹni máa gbàdájọ́ ẹni lọ́dọ̀ Ọlọ́run ẹni bá fún jìbìtì kó láwọ̀ lè sórí ọba kó bá purọ́ wọn ni kó bá ṣe rìn rìn ó dẹ́kun sẹ́nu ọwọ́ o èmi tèmi ẹni bọ̀jẹ́ mo ń ṣe tí Christian mo ń ṣe tí Mùsùlùmí jẹ́ mi ṣiṣẹ́ ṣe torí ṣẹ̀ṣẹ̀ yẹn rí omi ìjọba ń kẹ́ máa jẹ kó bọ̀jẹ́. Kábíyèsí náà ọmọdé kùtù ọmọ bárò báyìí gbogbo Ayọ̀délú káàbà máa gbọ́ wọn fọ́ọ̀dù Ayọ̀délú Olúpẹ̀kù ọmọ máa pẹ̀pẹ̀ lórí ẹ̀ kábíyèsí kò rí ìwé gẹ́gẹ́gẹ́ bí. Ayọ̀délú Olúpẹ̀kù ọmọ apẹpẹ lórí ẹ̀gà ọmọ fèrèfà àjáyè ọmọ àgbàdo oró òrùlé ọmọ tàmátàmì ó bá nirajà ẹ̀sán ọmọ ẹ̀dùkú mẹ́dẹ́mẹ́dẹ́ mímá ilé àfìlẹ̀jà ó gápá múṣeré ó gẹ́sẹ̀ míyẹ̀ o ó ṣàgálà gọdúgọrọjọ àwọn anẹ́kẹrẹ ọmọ olíwo ẹlẹ́ṣọ́ jẹ àwọn ọmọ ọ̀nẹ́rẹ́ ọmọ orí bá sọ àjíwọ̀n èdè àwọn ará máa lágẹmọ fífẹ́ náà jà wọlé kurukuru òrìkẹ́ ẹ̀ nínú da èdè lórí ẹ̀ oyípọ̀ rẹpẹtẹ o níwọ̀n bá sí nǹkan yan káàkiri dẹ̀dẹ̀ bójú wa. ọ̀rọ̀ rẹ máa sọ sọ́wọ́n ọmọ ìwé náà fàná tí wà ní ọwọ́ rẹ ìwúwo wọn èyí ọ̀rọ̀ rẹ máa sọ wọn lórí mo kí dédé wọn fọ ọkọ ọdún wọn kú èdùn ìwòye àmọ̀dójá pé ẹ̀sà pèlé dédé wọn inú kiri wọn kórìkò bọ̀ wálé lágbára dédé wọn ní tọrọ jẹ àwákẹ́ máa tọrọ jẹ náà wọn dédé wọn dẹ̀ ń lé wọn gbọdún ìnárugẹ ṣe bánà wọn ṣe fẹ́ẹ̀sì wọn ṣe oríṣiríṣi fọkúlédùn ìdùn pàtàkì náà àwọn klọ́ọ̀bù oríṣiríṣi bá àtúbọ̀ dẹ́ta náà àtúbọ̀ máa dárúkọ dédé wọn ìdùn pàtàkì àwọn Zeropa àwọn ìdíròkò àwọn ọ̀ṣọ́gbadé àwọn adékòmáyà dàmádé àwọn olúyalọ àwọn rẹ̀díyàn dédé wọn ìdílé dédé wọn youth ay odò Ayọ̀délú àti olú ọmọ rẹ̀ ṣe sígílẹ̀tì dédé wọn ìdùn pàtàkì àdúpẹ́ o Ọlọ́run àfi púpọ̀ rọ̀ pé gbogbo mọ́ níbẹ̀ ẹni tán níbẹ̀ nàgbà Elédùmarè àbùdé tó mẹ́kun àbùdé tó mọ́sà ohun wo kò ṣóun jùwà ohun wọ́sà ṣóun jùwà tó máa túbọ̀ máa lé sí nàgbà Elédùmarè pé máa jẹ́ rẹ̀.
àṣẹ o. òun rẹ̀ ọmọ àgbàlagbà wọn ẹran olùpọ̀n ti gbọ́ pọ̀n òun kábẹ́sì adé apẹnurí bàtà apẹnẹsẹ̀ ẹ̀sùn ọba jẹ́ kó pẹ́ o pẹ́pẹ́ lòun ẹ̀ máa rọrin náà gbẹ̀dẹ́ ẹ wá jẹ́ ká lọ káláwó bíi ọdún náà ti lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ nọ́kọ̀ọ̀kan èjèèjì káwó de dọ̀ wọn dán ọ̀wọ́n oríṣiríṣi ọ̀wọ́n ara ràn dá níbi ìrántí mi ṣe ọdún Agẹmọ dédé fẹ́ pátápátá ẹ̀tẹ̀lẹ̀ ní ká lọ ajúṣe o.
aláìlúwà òjijì sí ẹ̀bùjọ́ mẹ́ta sà.
èrò lákì yóò máa ṣe wàrà èmi kò sọ́ọ̀ṣì tuntun èrò lákì yóò ọjọ́ màá lọ rí o. èrò lákì yóò ó ṣe láyé èrò lákì yóò.
Aláyélúwà òjijì fi kàmẹ́sì. Èrò wá wo, èrò wá wo, èrò wá wo. Ajabuku yàrá ṣe o, ajabuku yàrá ṣe o, ajabuku yàrá ṣe o, Ìfẹ́ láti lè pè wá, inú wa ló ní wọ́n ti máa ṣe.
pé làbọ̀ ṣe ìtàpàrà ló ń pèlè pè. Òwú akẹ́jẹ́ là ń pé làbọ̀ ṣe ìtàpàrà ló ń pèlè pè. Ilé ìsinmi pè wá o, ìfẹ́ láti wí pè wá. Ìlú ìdòwò ó dà yẹ kó ìlú gidi yẹ lórí gbogbo wa. Ó dà yẹ kó ìdíje yẹ lórí gbogbo wa. Ayé ìlú òwú akẹ́jẹ́ là ń pè làbọ̀ ṣe ìtàpàrà ló ń pèlè pè. Òwú akẹ́jẹ́ là ń pè làbọ̀ ṣe ìtàpàrà ló ń pèlè pè. Ìfẹ́ láti wí pè wá. Ìfẹ́ láti wí pè wá. Màá lọ sọ́dọ̀ rédíò, màá tún lè lọ́wọ́ lórí rédíò. Ẹni o, àṣà wa kò gbọ́dọ̀ parun.